ohun tó dájú sáká tó sì fojú hàn dáadáa ni pé bí èèyàn bá gẹṣin nínú ọ̀kan gbòógì nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré orí ìtàgé ilé wa tí gbogbo ayé mọ̀ sí Ìyá Ìbejì Ọmoaraayele, ó dájú pé onítọ̀hún kò ní kọsẹ̀ nítorí pé ṣìnkìn nínú obìnrin náà ń dùn báyìí. Ohun tó fa èyí ni pé oore tí obìnrin gbajúgbajà òṣèré náà kò rò pé yóò ṣẹlẹ̀ sóun lójú ayé òun ni Ọlọ́run ti ṣe fún un nírọ̀rùn nípasẹ̀ olórí ìjọ Àgbàlá Gabriel. Òjíṣẹ́ Ọlọ́run tá à ń sọ yìí, òun ló ṣètò bí àwọn èèyàn káàkiri àgbáyé ti ṣètò ilé fún Ìyá Ìbejì Ọmoaraayele. Pásítọ̀ yìí náà ló sì ń ṣètò àdúrà àti ètò ìwòsàn fún Ìyá Ìbejì Ọmoaraayele tó fi jẹ́ pé ipò tí obìnrin náà wà ó ti panilẹ́rìn báyìí, ó ti ń gbápá, ó ti ń gbẹ́sẹ̀, bẹ́ẹ̀ ló ti ń sọ̀rọ̀ dáadáa, ọpọlọ rẹ̀ sì ti padà síbi tàtijọ́. Kò dàbí ìgbà tí obìnrin náà kò rántí nǹkan kan mọ́. Kódà pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni ọmọ rẹ̀ fi sọ fún Ojútólé pé ojoojúmọ́ ni màmá òun ń gbádùn sí i, èyí tó fi hàn pé ojoojúmọ́ ni ìlera rẹ̀ ń peléke sí i tí àlàáfíà sì ti ń jọba ní ààyè obìnrin náà. Ohun tí a gbọ́ tẹ́lẹ̀ ni pé òní tí í ṣe ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́, òun ni wọn yóò ṣílé tí Àgbàlá Gabriel pẹ̀lú ìrànlọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yinjú àánú ń kọ́ fún Ìyá Ìbejì Ọmoaraayele. Ṣùgbọ́n dàbí pé ayẹyẹ ìṣílé náà kò wáyé mọ́ lónìí nítorí pé a kò gbọ́ nǹkan kan nípa ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni a lọ sí orí ìkànnì Àgbàlá Gabriel láti mọ̀ bóyá ìṣílé náà wáyé. Ṣùgbọ́n láti sọ fún yín pé fídíò tẹ́ ń wò yìí òun náà ní ibi tí ilé náà dúró dé, ìyẹn lánàá òde òní. Mo sì ń dájú wípé tí yóò bá fi di ọjọ́ kan tàbí méjì, wọn yóò parí ilé náà tí Ìyá Ìbejì Ọmoaraayele náà yóò di ẹni tó nílé lórí. Adúpẹ́ lọ́wọ́ ẹni olùfẹ́ wa kárí ayé, gbogbo bẹ́ẹ̀ ṣe ń fẹ́ wà á náà ń fẹ́ yín. Ibi tẹ́ tí mo tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń wo gbogbo fídíò wa, àgbà náà kò ní wọbẹ̀ lágbára Ọlọ́run ọba. Àbúrí ń tolókun, àbúrí ń tọlọ́sà, ire gbogbo. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event.